Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè nǹkan gist tá a gbọ́? Wọ́n ní ọ̀rọ̀ tí parọ́pò sọ fún àǹtí wa church. Mo fẹ́ mú update ẹ̀ wá fún yín. Wọ́n ní àǹtí wa church wọ́n ní wọ́n gbà wọ́n ní parọ́pò nígbà tó ń sọ fún wọn wípé àwọn ni àwọn ń rí tí wọ́n ń lo ojú wọn wá bá wọn. Wọ́n ní ojú àǹtí wa church ni àwọn ń rí lójú ọ̀run. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló bí parọ́pò nínú pé parọ́pò ní tí wọn ò bá stop nǹkan tí àwọn máa ṣe fún wọn, wọn ò ní láìkẹ́. Wọ́n ní ìyẹn ni àǹtí wa fi lọ jábá àǹtí wa ní hospital tó lọ kígbe mọ́ lórí wípé òun ló ń lo ojú òun láti máa yọ sí parọ́pò wípé òun mọ̀ pé irú iṣẹ́ tó mọ̀ ṣe jù nìyẹn. Wọ́n ní ìjà yìí kì í ṣe ìjà kékeré, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa gba ọ̀dọ̀ ìyá àgbà lọ, ó lọ fi ẹjọ́ sun ìyá àgbà. Ìyá àgbà jẹ́ èèyàn kan tó yẹ pé síà ni wọ́n. Wọ́n dẹ̀ ti wà nínú pálásì kábíyèsí tipẹ́tipẹ́. Ibẹ̀ ni wọ́n ń gbé, ibẹ̀ ni wọ́n dàgbà sí. Wọ́n ní ìyá àgbà jẹ́ ẹni tó yẹ pé nǹkan tó ń bá sọ báyìí, nǹkan tó ń rí náà sọ. Wọ́n ní torí wípé Ọlọ́run fún wọn ní ẹ̀bùn ṣùgbọ́n wọ́n ò ní ojú ṣùgbọ́n wọ́n ní ojú inú. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa ní òun ò mọ nǹkan tó dé tí parọ́pò ní òun lòun yọ sí àwọn ní ojú àlá. Wọ́n ní ìyá àgbà ní nítorí inú àǹtí wa ò dáa tó jẹ́ pé àwọn gan ìwà burúkú wà ní ọwọ́ wọn. Ìtorí ẹ̀ ni àwọn èèyàn yìí ni wọ́n ṣe ń ráyè wọlé sí wọn lára. Wọ́n ní tó bá jẹ́ pé àǹtí wa wọ́n ní inú tó mọ́ àti ìwà funfun bí àdàbà. Wọ́n ní ṣùgbọ́n inú wọn ò dáa. Wọ́n ní ìtorí ẹ̀ ni àwọn èèyàn yìí ṣe ń gbé àwọn wọn wọ̀ tí wọ́n ń lo ojú wọn láti máa fi yọ sí èèyàn. Wọ́n ní kí àwọn náà kan lọ ronú pé wàdà ìṣe wọn, kí wọ́n dẹ̀ má ṣe nǹkan ibi mọ́. Wípé nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pálásì yẹn, wípé àǹtí wa church ò lè sẹ́ pé àwọn ò mọ̀ nípa ẹ̀. Wípé àwọn gan ìwà wọn ò dáa. Wọ́n ní nǹkan tí màmá wa sọ nìyẹn, màmá síà tó jẹ́ màmá àgbà. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ ọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé. Mashola Gist TV. Àtúndé, Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé. Àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín. Lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé. Mashola Gist TV. Àtúndé. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní màmá àgbà ni àǹtí wa church lọ bá nígbà tí parọ́pò tí wọ́n attack wọn wípé kí ló dé tí wọ́n ń lo ojú wọn tí wọ́n fi ń yọ sí àwọn ní gbogbo ìgbà. Wípé kì í ṣe èní làwọn ti ń rí àǹtí wa church ní ojú oorun. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó ṣe àǹtí wa church bákan. Wọ́n ní bó ṣe gba ọ̀dọ̀ ìyá àgbà lọ ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìyá àgbà sọ̀rọ̀ ilẹ̀kùn wípé àǹtí wa church gangan fúnra wọn ìwà wọn ò dáa, iṣẹ́ ibi wà lọ́wọ́ wọn. Ìtorí ẹ̀ ni àwọn èèyàn burúkú ìfi ń ráyè láti máa lo ìwà wọn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tẹ́ bá ń gbọ́ àwọn ariwo nítorí pé ìta ni mo wà. Ṣùgbọ́n gist yìí ó ṣe pàtàkì kí n mú wá fún yín lénìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní màmá àgbà, wọ́n ní ìwà àǹtí wa church ò dáa. Wípé inú wọn ó kún fún àwọn ìwà èérí. Wípé tó bá jẹ́ pé inú àǹtí wa church dáa ni, wípé wọn ò ní lo àwọ̀ wọn àti ojú wọn láti máa lọ yọ sí èèyàn. Wípé wọn ṣe lo ti Dr. Lizzy.
ipe ṣe bí ìyàwó kábíyèsí náà ní Dr. Lizzie, kí ló dé tí wọ́n lo àwọ̀ Dr. Lizzie láti máa yọ sí Parọ́pò. Ipò ṣe jẹ́ àwa àǹtí wa chọ́ọ̀chì nìkan ni wọ́n ń lò. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tún lágbára. Wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì ò lè sọ̀rọ̀, wọ́n ní ṣe ni wọ́n ń wò báyìí. Wọ́n ní màmá àgbà sọ̀rọ̀ o, ilẹ̀kùn. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Tá a bá gbọ́ update ẹ̀ á máa mú wá. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín. Happy weekend. Please give this video a thumbs up o. Share, comment and like. God bless you all.